ìwà tá a fọ òkúta gidi wò ìwọ ẹni tó rí rí ò pé ni kò tó dàbí pé yìí ò mọ̀ pé ìwọ ẹni tó rí rí ò pé ni wọ́n wù orí wọn ò pé rárá. Wọ́n máa ròyìn yín fún wa tẹ́lẹ̀ ni pé ó ń jìbìtì níyín ọ̀nà níyín kìnìkan níyín kìnìkan níyín nígbà tí a ti wá sí sọ́dọ̀ tiwọn náà àti wá mọ̀ bóòdù ẹ̀ ṣe mọ̀ ó lè lẹ́yìn náà Al-Fulani tí wọ́n rán yín sí tani ẹ̀ máa bú tẹ̀ ń bú ọmọ lọ́rin ni. ìyẹn wá ní ó péré ti jẹ́ òkúta gidi bàbá òkúta gidi wá ń ṣe wáàsí lọ́wọ́ ìgbàtà wá ń ṣe wáàsí àwọn ní wá jáde ní wá pẹ̀tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ promise ìyá Ọ̀ṣun ẹ wá fulfill promise yín o ẹ wá fulfill promise yín o ṣé ok ní ìsìn gẹ́gẹ́ bí èmi ń fojú wo alájọ ọ̀kan lọ́mọ pé onílàáká ìní gẹ́gẹ́ bí onílàáká tí mo wá fojú rẹ̀ wò yín ṣé ìwà ní òkúta gidi wùyẹ ìwọ onílàáká ìlú ṣé ń gbà tá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣẹ́gbẹ̀ ìlú ìwà tá fún òkúta gidi wò ìwọ ẹni tó rí rí ò pé ni ọdún ọbẹ̀nu àwọn ọ̀rọ̀ yìí náà la fẹ́ sọ ní ìjáwì kankan jọ́nà bọ̀ tó dàbí pẹ́yìn ò mọ̀ pé ìwọ ẹni tó rí rí ò pé ni wọ́n wú orí wọn ò pé rárá èmi àbíbùlẹ̀ ẹ̀ṣọ̀dá nígbà ń pọ́n gẹ́gẹ́ kọ́ làwọn ń pọ́n gẹ́gẹ́ in tó tóbi lójú yìí nǹkan ló tóbi lójú ti wà nígbà ń pọ́n lé kọ́ làwọn ń pọ́n lé nítorí wípé mi ò fẹ́ kọjú sí àfọ́ òkúta gidi la fi fọwọ́ lẹ́rán ìwà tí wọ́n ń jọ́nà òkú kìí sí ìwà ẹni tó pé lórí àgbàlagbà dáadáa kí n sọ̀rọ̀ kìí wùwà báyẹn àfá ó ní nọ́mbà àfá Al-Fulani lọ́wọ́ bó bá mọ nọ́mbà àlífà oníkan kò lè pèèyàn méjì mẹ́ta mẹ́rin tí wọ́n fi nọ́mbà àlífà oníkan wọ́n ránṣẹ́ sí arrangement wo ló ṣe láti rí àlífà oníkan tó promise ìyá ní Mẹ́kà láti rí wọn pè láti rí àfá Al-Fulani pè arrangement wo ló ṣe láti pè wọ́n pẹ́tọ̀ ẹ dákun ẹjá sọ̀rọ̀ yìí o kò ní dá kí yà yìí mọ́ lọ Mọ́kà òun gbà tá a ti sọ lórí afẹ́fẹ́ bóyá nígbà tí àlífà ní àwọn ó ṣe báyìí o tọ̀ ká tún wo àwọn òwò ni wọ́n tún ní ká kó nǹkan yẹn pọ̀ mọ́ra wọn ká kí yà yìí ó fi lè ráyè lọ Mọ́kà o ṣe bí ìmọ̀ràn nìyẹn àfá àgbọ́ sórí afẹ́fẹ́ ìntàdí fún oníkan láwọn 8 tán láwọn kórìíra ó bẹ̀rẹ̀ sí ní sí ẹ̀bẹ́ ó dìí o gbogbo ẹ̀yin tẹ́ pọ́mìsì ìyá yìí tẹ́ ṣàdéhùn ẹ jáde o ẹ wá pé àdéhùn yín o sọ nílà àká ìlú ká wá pé àdéhùn wọn ìwọ ló bá wọn sọ̀rọ̀ kí wọ́n pé àdéhùn wọn ṣé wọ́n ni wọ́n gbé àdéhùn fún àbọ́lọ́hun wọn kí ni ìyẹn ṣe kàn ẹ́ alájọ ọ̀kan lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹrísìn sọ̀rọ̀ tí mo ń sọ ẹrísìn sí bẹ́yà bá bẹ́yìn náà dá sọ̀rọ̀ báyẹn ẹ̀ nígbà wọlé náà ẹ̀ nígbà wọlé mi ò fẹ́ lo nǹkan kan tó ní í ṣe pẹ̀lú abuse word sọ́nà ọ̀dọ̀ yín because mo fẹ́ kẹ́ gbọ́n tí ìwé èyí ni kẹ́ ẹ̀rọ mọ̀ pé tẹ́ ń jà ní lórí ọ̀rọ̀ àlífà oníkan irọ́ lásán ni bí ò bá sí kọ́ntẹ́ǹtì ilẹ̀ mọ́
ẹ create content mi, ẹ fi ọ̀rọ̀ àlífò nìkan wúlẹ̀, ẹ má bú wọn mọ́. Kí ni ti máa yẹn? Ìkanra wípé wọ́n fún ìyá Ọ̀ṣun, ìyá oníkùrá nìyẹn, wọ́n fún ní Mọ́kà, ó gbalé, wọ́n tún dáwọn ó fún nílé, àwọn ó fún nílẹ̀, àwọn ó bá kọ́ mọ́sálásí. Ìkanra rẹ̀ ń bẹ lára fún Òkútagidi. Ìkanra ṣé wọ́n wá nírí nǹkan kan? Ìbànújẹ́ ọ̀rọ̀ yẹn ni ò lè jẹ́ ó pàbálì Fúlàní nítorí pé wọ́n bá rèsì fọ́ǹdì yẹn wọn kò bí tí wọ́n expect bí tìyá Ọ̀ṣun. Ìbànújẹ́ nǹkan yẹn ó bá ṣé bẹ́ẹ̀ rí gbogbo fídíò tá a bá ṣe jáde, mo rí gbogbo fídíò yẹn náà tó fi ń sọ̀rọ̀ sí Àbálì Fúlàní bó ṣe wù, tó ń jẹ́ pẹ́rẹ́ Àbálì Fúlàní tó ń sọ̀rọ̀ sí wọn pọ̀ wọn, àwọn ti mọ̀ wọ́n ti pẹ́, àwọn àmọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn àti wọ́n á mọ̀, wọ́n máa ròyìn yín fún wa tẹ́lẹ̀ ni pé ó ń jìbìtì níyín, ọ̀nà níyín, kìnìkan níyín, nígbàtí ẹni wọ́n á fi sọ́nà tiwọn náà àti wọ́n á mọ̀ bóòdẹ́ sí mọ̀ ó lè lẹ́yìn náà. Àbó Òkútagidi ó lè ní ẹ̀yìn náà. Kí ló lè bẹ́ẹ̀? Ọ̀rọ̀ yìí sí àbá tí máa sọ títa mọ́ tí Àlájì ọ̀kan lọ mọ́ ta mọ́ àlífò oníkan yẹn yóò jẹ́ nǹkan tí ó ká àwọn lára púpọ̀. A ní faramọ́ síbẹ̀ rí pọ́wọ́ ẹ̀yìn àtàfà Saheed àti pátipátì fún yín, ẹ̀yìn nu ara yín nù. Igi tó gíkò ẹ máa kóra yín so, ìrìn tó rí kò bísímìlà. Báwo yẹ ṣe kíkó kàyín mẹ́rẹ̀ kẹsì máa rí tí ọba tí máa kẹ́ni kó kẹ́yìn pẹ̀lú orú sísìn. Bá sì wù yí ẹ pàrọ̀ àtọ̀dọ̀ fi inú yín níta ń bá yín sọ lórí ká ẹjẹ́ kó yanjú ni ẹ parí ẹ̀ ní kégbérégbé kẹyẹ parọ́ mọ́ra yín láti máa dà níyà àti fira yín sẹ́wọ̀n, ẹ pa yẹn tì. Tẹ́ bá tí wọ́n mọ̀ pé ẹ lè ṣe ẹ máa bára yín lọ. Àlífà oníkan wọn ò sí láàrin yín, wọn kì í sára ẹ, wọn ìṣẹ́gbẹ́ ẹ lọ́jọ́ orí nígbé èèyàn, wọn ìṣẹ́gbẹ́ ẹ. Àbà ṣé ìwẹ̀ àfọ́ Òkútagidi tó wá fi ń ṣẹ̀rí yìí sọ ọ̀rọ̀ rẹ̀ wà yàní àfáà tó ṣe pé aqwaluhu la yu'tamad. Ọ̀rọ̀ àfẹ́ èsìn tí ó ṣe fàyà balẹ̀ sí. Àwọn àfáà Òkútagidi yìí mi ò mọ̀ wọn náà. Dádì tí wọn nígbà tán wà láyé tí wọ́n ń ṣe wáàsí, dádì wọn mú mọ̀. A máa kú níkùn tó wá gbọ́ wáàsí dádì wọn ní ìta Ògúnbọ̀ àbítakúdí mọ́sí lọ́dọ̀ wọn. Wáàsí dádì wọn làwa máa gbọ́ ńgbà tá a wà ní kéékèèké. Ọ̀dọ̀ ti dádì wọn láti kú Àlájì Òkútagidi gangan, ọ̀dọ̀ dádì wọn láti kú dágbàlé Sheikh Abdullahi Salati lọ nígbàtà ń bẹ láyé alọ́gbọ́ wà sí. Àfọ́ Òkútagidi ẹ ṣọ́ra yín lórí ọ̀rọ̀ yìí o, ẹ ṣọ́ra yín o, ẹ̀kọ́ ẹ̀ mọ̀ mí, èmi náà mọ̀ yín, ìrí yín lójú ayé láyé ní orí mi lójú ayé, ẹ ṣọ́ra yín lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀kan lọmọ tí ẹ̀ ń tẹ̀lé kì í ọmọ Abẹ́òkúta ni, ọmọ Abẹ́òkúta ni, ẹ̀yin ọmọ Ìlọrin ni yín, èmi ọmọ Ìlọrin ni mí.
àlìfùlání tí wọ́n rán ẹyín sí tẹ́ni ẹ máa bú tẹ́ ń bú ọmọ Ìlọrin ni. àríbọ̀ oníkan tí spíkà àwọn nǹkan tí wọ́n jọ máa Ìlọrin tí wọ́n kóra wọn jọ tọ́lá wọn ṣiṣẹ́ fún Ìlọrin spíkà wọn àríbọ̀ oníkan tí ń bú yìí ọmọ Ìlọrin ni. Béèyàn bá di pàǹpá mọ́ yín àfọ òkúta gidi tá a bá wà ń bẹ̀ á gùn tọ̀hún dá soso yàn níjó lọ. Kí lẹ̀ ń fẹ́? So wọ́n gbé mọ́tò fún yín, wọ́n gbé mọ́tò fún yín sí á dàdánwò tí wíwá dà wá pọ̀ tó gbélé. Gbogbo iṣẹ́ tá a mọ̀ àwọn tí wọ́n bí yín mọ̀ tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní jẹ. Kéèyàn ó sẹ̀yìn gan ògédé fún ọlọ́mọ Ìlọrin ni sóyẹ kẹ́ gbọ́rọ̀ rẹ̀ sórí afẹ́fẹ́. Gbogbo àwọn tí mò ń torí wọ́n dìfẹ́ǹdì ọ̀rọ̀ tán torí ẹ̀ bú mi yìí ta ní ń fún mi lówó nínú wọn. Ṣebí ìfẹ́ ìjọmọ ìlú, ìfẹ́ ìjọmọ ìyá, ìfẹ́ ìjọ alájọṣe iní sà ń bà lólúwẹ̀ tí yẹn fi ń jáde pé no ẹ lè yẹpẹrẹ lágbájá lójú wa. Ọlọ́dì ọ̀kan lọmọ excuse yín lórí pé àfáà òkúta gidi ó wá jáde ó wá ní ẹ̀yà ẹ̀yìn tẹ́ ṣàdéhùn fún yá yìí ẹ wá mú iṣẹ́ èrùgbà làákà ẹ̀kọ́ làfà wú o kìí ṣe wà làákà o ìwà àfáà tí ò tó fi lélẹ̀ fún tí ò tó fẹ̀yìn lẹ̀ fún tí ó mọ̀rọ̀ yanjú ẹni tọ́pọlọ rẹ̀ òkun tó tọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ ju làákàyè rẹ̀ lọ ìwà táwọn bá wú nìyẹn o báwo bá ríyàn sọ fún orí mọ èmi sọ fún lónìí o kìí ṣe wẹ̀yìn torí ẹ pé o wẹ̀yìn torí ẹ pé kọ́ nìyẹn náà ẹwọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ àfáàdì Fúlàní lórí ọ̀rọ̀ wọn ní sí fọ́ǹdì wọn ò dé sí fọ́ǹdì pé ẹ̀rọ gbogbo àǹtí ló wá sọ̀rọ̀ àfáà ló pọ̀ tó yẹn. Ájẹ́ ọ̀kan lọ́mọ jọ torí Ọlọ́run mo fi bọ́lọ́run ṣe tó tí nǹkan kan ò tó bẹ́ẹ̀ mo fi bẹ̀ẹ́ má dárúkọ àlùfọ́ nìkan mọ́ má dárúkọ wọn mọ́jọ́ fàánì yẹ́lẹ̀ tẹ́ ẹ bá jẹ́ni tẹ́sìn yé èyàn lè ṣàdéhùn nínú ẹ̀sìn pé ń ṣe nǹkan báyìí tágbára rẹ̀ ò bá gbé mọ́ yóò dẹ̀ tó agbára mi ò gbé nǹkan yìí mọ́ o ó wà nínú ẹ̀sìn ìyẹn lè sọ bẹ́ẹ̀ nígbà agbára rẹ̀ ò bá gbé mọ́ lẹ́yìn bá wá hùwà dáadáa kò sábúrú bí pé wá wẹ́lò míì ẹni yẹn ó dẹ̀ sanwó yẹn kò sábúrú bí yẹn náà in tó sọ ọ́ da burú ìnira dáradá tẹ̀sí ó ti sọ ọ́ da burú léyìn bá lọ Mọ́kà tó bá dé ìrètí ẹ̀san kan níwájú Ọlọ́run tó yẹ kó gbà ẹ bá ẹ̀san yẹn jẹ́ náà ẹni ó kó Mọ́kà yẹn lẹ̀ gan-an ó yẹ kí nìyẹn máa bàjẹ́ lórí pé adúrú owó yẹn sì fẹ́ jóná mọ́ òun lọ́wọ́ ṣé ìyọ́nú èèyàn ni ẹni tó kówó yẹn lẹ̀ ń wá ní àbíyọnú ayé àbíyọnú Ọlọ́run kí lẹ́ni ìyẹn torí ọ̀kówó lẹ̀ gẹ́sẹ́ torí ìyọ̀ǹda fẹ́yìn ṣe yìí ọkọ̀ owó lẹ̀ kéde ẹ̀sẹ̀ pẹ́ni tó lówó ni ṣùgbọ́n kàn mọ́mọ́ yọ kalẹ̀ láti fi sin Ọlọ́run ọba ni ẹ̀sìn sọ́dọ̀ ní mágàjí ẹ̀sọ́dọ̀ ní chairman local government yìí ẹ̀ẹ́dẹ́wájú Ọlọ́run kò ní sí àkọọ́lẹ̀ pẹ́ rí ìyàn lọ sí airport débi tí wọ́n ẹ̀rìn èèyàn lọ Mákà ẹ stop ẹ̀ ìwọ bàbá tí wọ́n ló kówó kalẹ̀ yẹn ẹjọ́ tètè pè wọ́n tó wáyé pọ́lọ̀ ló bá ṣiṣẹ́ fún lóòótọ́ mi ò fẹ́ fi ahọ́n tó lè sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ pera yín lákìyèsí kí ló kàn níbo nìkan nígbà tẹ́ gbọ́wájú tẹ́ gbẹ̀yìn tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú ó dẹ̀ dákẹ́ fún yín wọ́n ń ṣe nǹkan míì lọ lábẹ́ pó dákẹ́ ń ṣe nǹkan míì lọ yẹn náà ló sì ó tún wá dákẹ́ lórí ọ̀rọ̀ máa yẹn dùn ní
fídíò wo ni máa yẹn ṣe lórúkọ tiẹ̀ látijọ́ tó tún sọ̀rọ̀ rẹ̀ títí dòní tó ń pè ní nìkan onírú oní aláta ilépo onímagí ẹmọ́jà kẹnu bọ́ náà ok àti irú àtepo àti magí àti kán èwo ni òwúlò fọ́bẹ̀ èwo ni wọ́n jẹ́ ẹ stop ẹ̀ bí a bá pèèyàn ló nírú ilé onírú wà wọ́n fi irú ṣe bẹ̀ ni irú dáadáa tá bá fún in definition irú kò gbọ́dọ̀ kó irú ò gbọ́dọ̀ kó inú ayé rẹ̀ magí wọ́n máa fi sọ́bẹ̀ ní náà iyọ̀ sóhun sẹ́ gbọ́dọ̀ kú lára ọbẹ̀ ká tó wá pè kán ájọ̀ kan lọ́mọ ẹ stop ẹ̀ ó tún sọ̀rọ̀ pé ó ní fídíò ta lọ lọ́hun tí ta lọ lọ́hun wá ṣe ló wá pa àwọn lẹ́kún kèfèrí ṣe fídíò ń pa àwọn lẹ́kún irú ẹkún wo tó bá yẹ pẹ́ni tí Kùránì bá yé irú ẹkún wo ni kèfèrí ń pa ọ́ nípa pé ń ṣe yẹ̀yẹ́ kí ni ìṣesí gbogbo kèfèrí ń jọ́dá ti mọ̀ wọn kọjá ká máa fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ so ìyẹn ní wàá jẹ́ káwọn bẹ̀rẹ̀ competition láàrin ara wa ká bá máa sáré nítagbára ò ká máa wá sáré àti ṣe tipátipá so ẹni ó kó 8 million naira ń lẹ̀ ṣé gbogbo fámìlì tiẹ̀ ló ti lọ mọ́kà kan àbí ẹ fẹ́ jẹ́ ká sọ wípé náà ń náwó kárí mi tá a ní nínú gbogbo fámìlì rẹ̀ tí ò rí airport rí opportunity tẹ ní díẹ̀ sí ẹ má lọ lòkulò mọ́